Àròjinlẹ̀ òwe Yorùbá. Kàngó kàngó lohùn agogo, ewúrẹ́ wọlé kò kágò, ó dẹran àmúso. Àgùntàn wọlé kò kágò, ó dẹran àmúso. Èmi wọlé mo kágò lónìí, kí n má bàa dẹran àmúso. Èmi náà lè ènìyàn yín, ẹ̀gbọ́n yín, àbúrò yín, ọmọ yín pàápàá, arákùnrin Oyewolu Zaccheaus. Mo kí wa káàbọ̀ sí ilé-iṣẹ́ ìránṣẹ́ Cfrodram TV ti ìtàkùn àgbáyé tí gbogbo yín mọ̀ sí YouTube. Lórí ètò wa Àròjinlẹ̀ òwe Yorùbá. Lọ́sẹ̀ yìí, àwọn òwe mẹ́ta náà ni mo tún mú wá fún wa o. Àwọn òwe mẹ́tẹ̀ẹ̀ta náà ni wọ̀nyí. Àwọn òwe wa tọ̀sẹ̀ yìí. Òwe àkọ́kọ́ sọ wípé ìyàn ní í múni jẹ èso igi kígi. Bẹ́ẹ̀ni, ìyàn ní í múni jẹ èso igi kígi. Èkejì, tọwọ́ ọmọ là á gbà, kò sẹ́ni tó ń gba tinú ọmọ. Ó yà yín lẹ́nu. Tọwọ́ ọmọ là á gbà, kò sẹ́ni tó lè gba tinú ọmọ. Òun ni òwe kejì. Òwe kẹta sọ wípé ọgbọ́n tá a fi kọ́lé kò tó èyí tá ó fi gbé inú rẹ̀. Ọgbọ́n tá a fi kọ́lé kò tó èyí tá ó fi gbé inú rẹ̀. Àwọn òwe mẹ́tẹ̀ẹ̀ta tá a mú wá fún wa lọ́sẹ̀ yìí rèé. Ẹ jẹ́ n wá ṣàlàyé mẹ́tẹ̀ẹ̀ta fún wa lẹ́ẹ̀kan sí kó lè yé wa dáadáa. Òwe àkọ́kọ́ wípé ìyàn ní í múni jẹ èso igi kígi. Èkejì, a wípé ti ọwọ́ ọmọ là á gbà, kò sẹ́ni tó lè gba tinú ọmọ. Bẹ́ẹ̀ni. Ẹ̀kẹta wá sọ wípé ọgbọ́n tá a fi kọ́ ilé kò tó èyí tá ó fi gbé inú rẹ̀. Àwọn òwe tí a mú wá fún wa lọ́sẹ̀ yìí rèé. Ẹ má gbàgbé o, ilé-iṣẹ́ ìránṣẹ́ Cfrodram lẹ́wà yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn yóò máa kọ́kọ́ wò wá rèé, àkókò ní fún yín láti darapọ̀ mọ́ ilé-iṣẹ́ ìránṣẹ́ yìí. Kẹ́ ẹ lè máa rí àwọn òwe lórírúurú lọ́sẹ̀ọ̀sẹ̀ àti àwọn iṣẹ́ ìránṣẹ́ míì tó ti ilé-iṣẹ́ ìránṣẹ́ yìí jáde. Àwọn sinimá oríṣiríṣi wà, àwọn ètò lóríṣiríṣi wà ní ilé-iṣẹ́ ìránṣẹ́ Cfrodram ti ìtàkùn àgbáyé yìí. Ẹ má gbàgbé kí n tó lọ, orúkọ mi ni arákùnrin Oyewolu Zaccheaus tí gbogbo yín mọ̀ sí Cfrodram. Ṣùgbọ́n lórí òwe ti ọ̀sẹ̀ yìí, ẹ má gbàgbé láti fi àwọn ìtumọ̀ rẹ̀ tàbí ohunkóhun tí a bá lè lo àwọn òwe wọ̀nyí fún, kẹ́ ẹ tẹ̀ ẹ́ ránṣẹ́ sí àtẹ̀ránṣẹ́ ibi àyè tí ó wà láti fi àtẹ̀ránṣẹ́ sí. Títí di ọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ máa gbé lálàáfíà. Ó dàbọ̀. Àròjinlẹ̀ òwe Yorùbá.